ẹ káàbọ̀ sí ìkànnì tó tún alẹ́ jẹ́ ká ṣe máa fi ẹ̀mí ilé ẹ̀kọ́ jáde tó fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àṣírí ó sọ oríṣiríṣi pẹ̀lú àwọn ọmọ ló sọ ní ìdílé pẹ̀lú máa ní àbàlá lórí ìkànnì tó wáyé ìgbà àwọn ọmọ ẹ̀dá máa ní ìdílé ẹ̀ ṣe àwọn fídíò wa ní wàlúwà lè bẹ́ẹ̀ àwọn fẹ́ẹ́ sílẹ̀ òwò ẹ̀sìn tí táwọn bàrí àwọn akẹ́kọ̀ọ́ tó wá sí láti wá fún àlejò àti ìwà ìgbà ní ẹ̀ òwò bàbá tó wà ọlọ́pàá tó máa ń fa yìí máṣà kẹ́kà ojú abẹ́. mo fẹ́ ṣe ìṣòro ọlọ́jọ́ méjì kan burial ground for 7 days. Lizzy Anjorin ara ti tù ẹ́ ara ò tó ẹ̀ èyí tí mo ṣe last ọmọ àgbà kò tó débẹ̀ ní ìtọ́jú téèyàn bá léèyàn títí tí ò bá báyàn máa ń padà tí ọlọ́pàá bá ti yàbọ̀ mọ̀lẹ́ so newspaper kọ́kàn lè gbé ṣé ní pàtó sọ́gbọ́n newspaper wo ló gbẹnu ẹ sọ̀rọ̀ àjàtúká ní tàgbáàrìn God will rise and Iyabo Ojo's enemies will be scattered. Ibi tí bí o ṣe parí chat ní kọ̀ọ̀kan wọlé ẹ rí i pé kí n tó pa chat yẹn mo smile ẹnìyẹn ni kò ní information nípa Samlarry. Samlarry paid Lizzy Anjorin. Tí ẹ bá kí n believe tí mo máa ń sọ nígbà tí Lizzy kọ́kọ́ jáde tó bú Samlarry ǹjẹ́ ṣé kò ti come to pass? Tí mo ní ṣòó tó wá ṣe yẹn is a damage control wípé ó ti contact Samlarry ó kọ́kọ́ wá ṣe chat yẹn wípé Samlarry kìíní kan kankan kí ni mo sọ fún ministry damage control wípé ó ti gba bribe ìlú wọn sọ kó gbà jẹ́ kí n check torí mi ò fẹ́ parọ́ mi ì dẹ̀ ń parọ́. $8 million lè negotiate fún ẹnìkan dúró gẹ́gẹ́ bí intermediary yìí kó máa gé alẹ́ mu tó bá dẹ̀ pé irọ́ ni tẹ́yìn bá permit mi máa gbé voice note yẹn $8 million $20 million ló charge ó sọ pé you are only on social media to make money to rip people off. God shall arise and his enemy shall be scattered and confused. Ogun ayé agbógun ti Lizzy akọkẹ. Gbogbo irọ́ tó ń pamọ́ Ìyábọ̀ Òjó ní ojoojúmọ́ ìgbà tó tún máa sọ ní Ìyábọ̀ Òjó ló sin Mohbad ó ló lọ ra kọ́fìn kékeré ṣé Ìyábọ̀ Òjó ló lọ sin Mohbad yìí àbí Ìyábọ̀ Òjó ló ní pé kán mú òkú yẹn kán lọ kán wá ṣe celebrity bẹ̀rẹ̀. Ogun ọ̀run á fi ara ní Lizzy Anjorin máa declare 7 days máa vigil fún mi ò lágbára ní agbára Ọlọ́run agbára tó borí lẹ́bọ̀ lóògùn babalábúdé dà lé mi ló ti lò lọ. Kí ni Ìyábọ̀ gbà lọ́wọ́ ẹ̀ tí ó lọ ní pé kán cancel ẹ̀ nínú industry tí ó lọ ní pé kán cancel ẹ̀ láti lò wọ́n lò. Ṣé ẹ mọ̀ wípé nígbà tó lórí burúkú ọmọ olè ìdúmọ̀ta ó lè Tom Jones ọmọ onígbà náà Saudi Arabia tó kọ́kọ́ jáde gbọ́kọ̀gbọ́kọ̀ tó lóun fẹ́ máa treat kéèsì bàbá Mohbad kí yẹ pé mi ò lè screen ẹ̀ kí yẹ pé mi ò lè screen ẹ̀ bó ṣe ń ṣoṣo yẹn tó wù mí kí n screen ẹ̀ máa wò pé àwọn èèyàn máa kọ́ ọ̀tẹ̀ látọ̀ títọ̀ máa lọ bẹ́ẹ̀ nítorí mi ò lè jókòó ránu tó ń ṣe for 5 hours. Ta ni àdùn tó bí oní Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ò mọṣẹ́ wọn olórí burúkú ni wọ́n má dà wọ́n lọ wọ́n gangan ló yẹ kán gbé tó ló sọ pé máa fún jésù lọ́ba ló ó dẹ̀ máa ń bá sọ nígbà tó kọ́ dé social media from that confession yẹ kán arrest him. Ó wá parọ́ títí oníyàbọ̀ Òjó ló sin Mohbad ọ̀nà rẹ kó máa yọ kó máa wà slippery
gbogbo àwọn gbogbo tí wọ́n ti nífẹ̀ẹ́ ìdókò bẹ̀rẹ̀ sí tẹ̀. Jẹ́ kí mo mọ̀ fẹ́ sọ fún ẹ sílẹ̀ tí màá bẹ̀rẹ̀ ṣòro. Mo fẹ́ kó sọ fún ẹ̀jẹ̀ orígun àgbáyé pé the battle line is strong. Má kọ́kọ́ bẹ̀rẹ̀ lóyè ayé sì máa pè wọ́n kiri pé àwọn ológbòhùn kò pa àwọn babaláwo. Gbogbo yín nínú ẹgbẹ́ Lizzy àtọkùnrin àtobìnrin ẹ máa rí ẹjọ́ yìí ni, ẹ máa rí ẹjọ́ kóòtù yìí ni. Ọ̀rọ̀ yín ó korò lórí létí adájọ́, ẹ ó jẹ̀bi, a ó kó ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ẹ̀, a ó kó ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ẹ̀wọ̀n sí yín, gbogbo ayé ni ó sì rí. Ọmọ yẹn á rí ẹ̀yin náà rí ṣiṣẹ́ tó mú kí ewúrẹ́ ó bọ́ mẹ́sàn ẹ ṣiṣẹ́ torí àìṣe títún ẹ̀ṣẹ̀. Ọ̀nà yẹn kó máa slippery, you shall be confused and confounded. God shall arise, his enemy shall be scattered. Tó ń bá léyàn títí nǹkan méjì ló ń bẹ́ẹ̀ nínú jẹ́ nípa ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó. Ọmọ àlè olórí burúkú olè tí ò lè lọ lu òyìnbó council, ayálé onílé gbé, ayámọ́tò lò. Ogun iná ló jà tí ṣọ́ọ̀bù bọ́ lọ́wọ́ ẹ̀ padà sí ṣọ́ọ̀bù yìí. Ogun iná ló jà tó ò lè lọ sí sáìtì tí ọba Lukman gbé fún kí tó lọ ọbẹ̀ náà. Ẹ́sítẹ́ẹ̀tì olóhùn kan kí tó lọ ọbẹ̀ náà. Olórúkà ti gbòòrùkà ní ìsẹ́wọ̀n pé ọwọ́ àwòdò fún olóhùn ṣe paparazzi bó ṣe máa lọ́kàn máa lọ sórí ilẹ̀ onílẹ̀. Tí n bá parí ìṣòro ọjọ́ méje yẹn tí àjálù burúkú bá jálù ẹ̀ within 14 days òní adétòkò dàṣà bímọ fún ìkẹ́ àlàkẹ́ tí mo fẹ́ kọ́ lóbi. I will wage a war. I will command all the hosts of it. You are a bully. You are a vicious bully, Lizzy Anjorin. You are a notorious bully. Abaniláyọ̀ jẹ́ ọmọ ni ẹ́. Abatẹnijẹ́ ni ẹ́. Olórí burúkú. Ṣé Ìyábọ̀ ló ní kó lọ gbọ́kọlọ́kọ tó ò ní sinmi? Ẹni tó lọ́kọ àwọn tó lọ́kọ wọ́n ń sun 24 hours. O ò ní sinmi olórí burúkú. Makeup ara àwọn tó ń ṣe makeup Nàìjíríà wọ́n dárúkọ kíní tó fi ń pa wájú orí. Tó bá ti ń ṣe chat fún Anesta wọ́n ní kí n sọ pé kó wá wipe. Ká ní pé pimples ẹ̀ ti lọ kò ṣe báyìí ebi mo ṣe báyìí tó bá máa jáde orúkọ ewu ló mọ̀ tí padà yóò bá ṣe. Ṣó rí pé ìgbésí ayé tó wá ìgbésí ìbànújẹ́ ni. Ìgàfẹ́nu kọ́lé ìgàfẹ́nu wò. Oníṣọ́ọ̀bù lọ́kọ́ta ìjọba gbà á. Onílẹ̀ ilé ẹ̀gbá ṣé àṣàlẹ̀ ẹ̀gbá àbí kí lẹ́ ń pè ìjọba gbà á. O tó lọ ṣe ọba mọ́ lò wọ́n gbà á. Ọmọ tó máa ṣe má tún gbẹ̀yìn wọlé lọ sí ṣọ́ọ̀bù yẹn léraléra fọ́jọ́ 5 máa lọ bẹ̀ everyday ká lè mọ̀ pé wọ́n lè ẹ̀. Sórí Kẹ́mi Olúnlọ́yọ̀ ń tiẹ̀ nígbà tó gbé update yẹn jáde táwọn èèyàn kọ́mẹ́ǹtì pé kíní kan ẹnìkan pé mo lórí burúkú attention seeker ni. Pìtìpìtì ayé ti bá Kẹ́mi Olúnlọ́yọ̀ àtàwọn ọmọ rẹ̀. Kẹ́mi Olúnlọ́yọ̀ ẹ lọ wo fọ́tò ẹgbà tó wà ní 10 years lára àwọn girlfriend bàbá ẹ̀ wọ́n pè mí nígbà tí mo rìn ọjọ́ mẹ́ta wọ́n ló ti wà vicious láti kékeré. Kẹ́mi sọ fún wa kí ló tó fi poison sínú dírínkì Dàpọ̀ yẹn ọmọ àlè kì í ṣe ọmọ àlè tí girlfriend bí fún bàbá ẹ̀. Ó ti ṣe kínní wọn lóò ṣe nígbà tó wà ní St. Louis. Bàbá yẹn ọmọ yẹn wà ní government college. Òwú ìyàgbọ́n lọmọ máa ń rán nígbà tí yẹ̀jẹ̀ lè mú odidi ọmọ kó jù sínú kànga torí pé ọmọ àlè ni tó gbé wálé tó ju ọmọ 40 days sínú kànga. Ìjìyà ti dé bẹ́ẹ̀ Kẹ́mi. O ò lè rí ayọ̀ ayérayé yọ tó bá kú báyìí mosquito àti ìṣinṣin ló máa sin. Ṣé àwọn ọmọ tó rí wọn ò pé tortism máwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn lọ́mọ mẹ́tò àgbọ̀dọ̀ rẹ̀ wèlé àrí èwèlé lọ́dọ̀ Kẹ́mi Olúnlọ́yọ̀. Wọ́n máa ń rìn rẹ̀ àtàkọ́bí tó bí fún bàbá ẹ̀. Ṣó tẹ wàhálà mi ì tí ìwò kí ni bẹ̀rẹ̀ bàbá ẹ̀ update ẹ̀ mọ́ rí orí wọn ń kíwèé bàbá ẹ̀ wọn orúkọ ẹ̀ ṣọmọ ní ẹ̀yìn tí bàbá ẹ̀ lójọ bí ìyá ẹ̀ lójọ.
ọmọ àlè tí ò tí lé tí ò tí dàrú ọmọ ìlébẹ̀ ò tí dàrú ọmọ ìbànújẹ́ ni ẹ̀kẹ́ni. O ò lè ní dùnú tó máa fi kú, o ò lè lọ́kùnrin líyìn tó máa fún dùnú tó máa fi kú tó rọ́mọ ò lè fún ní dùnú. Sọ ọ̀rọ̀ tí apá àti òṣì bẹ́gibẹ́gi orí social media PhD bẹ́gibẹ́gi. Yorùbá ní wọ́n ní kọjọ́ alẹ́ san wá àárọ̀ òsán kẹ́mi ló ń lọ́yọ̀ ẹ̀wọ̀n ló ṣe l'Amẹ́ríkà àti Canada ọ̀sán òṣùṣù kò sán wọ́n dìpọ̀tẹ̀ alẹ́ wá ń sá sínú yàrá kan ṣoṣo yàwó sí ti ń wù mọ́ wá sá sínú PhD bàbá mi ò bá mi wá ṣe bàbá tèmi ló gbé mi débi tí mo lọ ṣó dídẹ lọ kí bàbá ẹ̀ bẹ̀rẹ̀ wá ṣe ọ̀rọ̀ àbúrúkú tó ti ń tẹ̀lé kẹ́mi lọ́yọ̀ ọmọ fún láyọ̀ láti kékeré bó ṣe máa bàkún yẹn ìtàn ìtì àwọn ẹ̀dá yẹn ọ̀rọ̀ àbúrúkú yẹn ló máa bá Kẹ́mi kú. Kẹ́mi máa kú bí adìyẹ ni. Kẹ́mi tí ò sí kò lọ́mọ ọmọ ṣáwọn ọmọ rẹ̀ ló kó lábẹ́ ni ṣé ló kó ọmọ mẹ́ta bàbá mẹ́ta ìyẹn náà tún bá PhD kò sẹ́ni kankan tó fẹ́ Kẹ́mi lẹ́gàlì ó nìkan ló ṣòro burúkú àti ìyá rẹ̀ fún láyé ojú ìgbò ó mọ̀ rí orogún ìyá rẹ̀ ní Rónkẹ́ ó mọ̀ wà níbi ara grande ìyá rẹ̀ tí máa ń halẹ̀ àdéhàntì sí àìmọ̀dé tẹ̀yà bàbá ra lé fún fẹ́ lẹ́lẹ̀ ó mọ̀ wà ń bẹ̀ ṣé gbogbo yóò rí Rónkẹ́ olólómi lára yìí ó bú yẹ̀pẹ̀ sí orí ọkọ ẹ̀ ọlọ́mọ ló lọ́kọ́ òye ẹ̀ bó ṣe rí bí adìyẹ tó kó sínú omi ó rí gan ní ẹ̀ ìwà ìkà tó lórí burúkú fún láyọ̀ tó kó ó bá yọ ọkọ ẹ̀ ó bá alájà Simbiat ó bá aṣọ ogun tó fi kú orílẹ̀ wọn ní alájà àti mọ́lá máa lọ ń fọṣọ fún ó wá ní Ìyábọ̀ tó lò forgive ó fi kúrúsì ìgbà tó ti fi kúrúsì ní ṣé o ṣorí ire ni bí ó tó ti ń fi kúrúsì ta ló gbọ́ ẹ ayé ò gbọ́ ẹ ọ̀run ò gbọ́ ẹ gbogbo social media ló máa ń zala I will close this page in 2 hours àyíké nìkan olórí burúkú olùṣe amukun mẹ́kọ ṣé o rántí gbàtà pé tí mo jẹ́ blogger nígbà tó di 2007 èmi ló mọ̀ mú nǹkan kan débi orí social media wò láyé tèmi ló lè sìn ìlú òyìnbó ò ṣe é lọ olórí burúkú olùṣe náà ń sá fún kú Nàìjíríà ló wà àwọn èèyàn tí a láti sọ kí nìyẹn fún mi a máa trace Nàìjíríà ló wà ó sì ní Ghana inú mi dùn pé dẹ̀ tó fẹ́ náà rí ọsọ́ pé ó sì ń Ghana ó sọ ní láti ilé ìsìn Ghana Nàìjíríà ló wà abúlé kan ló wà tó o bá sí Nàìjíríà o ní láti ṣọ́ wa ní place number kọ́dún àfẹmọ́kọ ìrìn ní àyíká rẹ̀ yàrá kan ló wà bíi tẹ́kù gbogbo mo ti ń rìn tán ti bí mi sílé ayé ní ìmọ̀ pé PhD máa ń yọ lórí burúkú máa ń yọ lòṣè báyò you are first class olùṣe o ò gẹ wọn ọmọ o ò rọmọ ọmọ o ò wọgùn rọmọ ọmọ wọn ò forúkọ sí ọlọ́wọ́ rí o ò má rí rí bitter soul o wa ń gbẹ lójoojúmọ́ ẹlẹ́sẹ̀ zebra crossing olè ajímọ́ọ̀tì inú mi dùn torí mi bá Ìyábọ̀ sọ mo sọ fún mi èmi àti Ìyábọ̀ kì í sọ kí n tó fi wọ̀sọ́ọ̀pù mi nì èmi àti Ìyábọ̀ kì í sọ mo sọ fún yín. Number 1, people are always completely scared to call me sọ́ọ̀pù nọ́mbà méjì mo ní oríṣi àwọn this my oasis inú kan méjì tó block nọ́mbà Ìyábọ̀ lánàá gbogbo ìsọ̀rọ̀ sí Ìyábọ̀ pẹ̀lú mi ẹ̀rì ní ìsìn mo tún fi block ẹ̀ lánàá mo máa ń block ẹ̀ lánàá ntí Ìyábọ̀ òun gọ́sìpù mo ti fi Bíbélì Ọlọ́run búra tí Ìyábọ̀ bá sọ̀rọ̀ Lizzy Tanzania ègún ní Bíbélì kò ráyè ti ẹsẹ̀ ọmọ ọlọ́mọ mẹ́kù ó ń gbé fíìmù kiri ẹ̀rì dísìn mo fi block gbogbo Ìyábọ̀ tó máa ń bá mi sọ̀rọ̀ ìwúlẹ̀ lè jẹ́ ẹsẹ̀ wọ́sọ̀rọ̀ ta ló ń sẹ́ẹ̀dì sí oìsì ṣé mo sọ pé business ọ̀sẹ̀ pọ̀ ní ilé mi tí màá gbé kínní ìjáde. ìdìbò tí mo rí pé o ti sẹ́ẹ̀dì kínní ìsègbè náà wọ́n tó wọ́dà àgbo ìgbò ó rẹ̀ bọ́ tó mú yá ti páàkì àti o ti ẹ̀ sẹ́ẹ̀dì sí orí ọ̀sán méjèèjì jọ̀ọ́ jọjọjọjọ
mo dẹ̀ sanwó kó mo fi voice note mo ní kó lọ gbowó ẹ̀ padà later ló ní kí n má bínú òun lè ṣẹlẹ̀ pé mo ní give 5 days to 15 days kì í yẹ bóyá òun ẹ rí i pé this is my official kìíní though number yìí náà wà lórí Google but it's my personal number mo dẹ̀ ti ń lo àwọn fóònù méjèèjì yẹn fóònù nọ́mbà méjèèjì yẹn mo ti ń lò wọ́n ní ìsìn going to 30 years mi change let me show you ẹ̀rù tí yàgbọ́ send it mo fi block ẹ̀ tó mọ̀ ẹ̀ pé mo ṣe fẹ́ block ẹ̀ṣẹ̀ rẹ̀ ṣé ti rí mo ti nà lélẹ̀ ìyàbọ̀ kí ni mo ṣe ṣé ti rí block ó ti disappear fíìmù ló máa ń send sí ó tẹ̀lé send ẹ̀ sórí 089 mo mọ̀ pé àwọn admin ló ń ṣe tó mo ti bí rí watch my film gbogbo máa ń send ẹ̀ sí gbogbo iṣẹ́ kó máa ṣe multiple kìíní ni mo ṣe ẹ̀rí pé oasis lórí yẹn wà rí pé message kankan kò sí bẹ́ẹ̀ tó mo ti block lánàá ṣòrí Thursday ṣètìrì Thursday ìyẹn lọ bẹ́ẹ̀ gbogbo phone number tó fi ń tajà ní 0899 mo dẹ̀ ti ní number over 30 years kẹwò gbà tí mo ti Tanzania dé gan àbára wa sọ èmi ò ń pé èèyàn ló dẹ̀ ń pè gbà tí mo ti Tanzania olórí burúkú eléròkèrò ní eléròkèrò màá sọ fún tó ń jẹ́ lára gẹ òní ṣètìrì bí ṣe máa ń pollute gbogbo wọ́sọ́ọ̀pù mi ṣètìrì ìgbà olóṣèǹdélé ṣètìrì miss call gbàtà wà ní Tanzania ṣètìrì miss call ṣe àwa sọ̀rọ̀ lẹ́yìn ìgbà yẹn a sọ̀rọ̀ ṣètìrì pn gbàtí mi tètè gẹ́tẹ̀ wá sẹ́ndì kìíní kan ṣètìrì àdírẹ́sì Tanzania tó fún mi ni ìgbà tó invite mi sí Tanzania invitation ni Lizzy ibo ló ti rí ẹjọ́ ẹ̀ ń gbogbo bí ìgbà tí mo ra tíkẹ́ẹ̀tì mo sẹ́ndì sí ni ìyẹn mọ̀ ṣe ọ́dẹ̀ máa wà òkè tó bá wà òkè tán ó tún máa wà alright kò lè ṣe mọ́tò mo sọ pé mo máa ń delete pictures gan ìgbà tí mo bókò business class wá sí Tanzania wọn we don't tó máa fi ń dá mi lò èkejì mi náà ni ìgbà tí mo ní can I have nearest wedding place to book my hotel we don't talk about you o lè believe nínú bíbélì ṣé kí n fi ti kí wọ́n tún pè ìbílẹ̀ we don't talk ṣé àwọn kan náà rán mi ní tí mò ń ṣe wọn wò ìbílẹ̀ wá fún ẹ kò bàtà tí pé àti sọ̀rọ̀ ní yẹ́ ẹ̀gbọ́n we don't èmi náà ń fi fóònù léèyàn kiri ìbílẹ̀ kan ní story ọ̀sẹ̀ ṣàyè we don't ìwọlé lẹ́jọ́ òṣì olórí burúkú tó máa má believe ṣàyè ìdààmú ni ṣé o ti rí 2024 láti sọ̀rọ̀ last àbí ṣàyè ìdààmú ní ìkọ́ yìí ṣé ṣàyè ìdààmú ní ìkọ́ yìí o fẹ́ mọ̀ wípé the way tá à ń dá sọ̀rọ̀ Ìyábọ̀ tó bá ń bọ̀ it's in the public I don't need to call Ìyábọ̀ ṣé kí n fi IG bí wọ́n ti máa ń pè é lórí IG tó bá débẹ̀ náà ni ó sì lọ́ọ́ bá we don't talk èmi náà dẹ̀ ní èmi gbóhùn dẹ̀ yẹn kì í tanná wẹ́ bí èmi náà like calling I don't like the calling as well yóò fi àbọ̀ rẹ̀ kó mọ̀ra sórí gbogbo nǹkan tí orí kọ́lé lórí bí sórí fíìmù yìí ní bí ó ṣe mọ̀ dùn nù. It's just the same way táwọn èèyàn support wọn náà tàn jáde fún ìyàwó it's just the same way gbogbo yín ní orúkọ Jésù ní agbára ẹ̀jẹ̀ Jésù Kristi màlẹ́kà ní tó pè mí wọ́n níṣẹ́ tó gbé agbára pé kí ló bí ẹ̀mí òkùnkùn wò ẹnikẹ́ni ìmọ̀ tó mọ̀ jọ bẹ́ẹ̀ fọwọ́ lé ọmọ yẹn lórí ìdààmú kó máa dé bá yín kí oṣù July tó kanlẹ̀ kẹ́ ẹgbàlẹ́tà ìbànújẹ́ bí ọ̀rọ̀ bá ṣe rí ni kó máa sọ gbogbo yín pátápátá ìjọ tó ń sọ fún Bukky Jesse lọ́jọ́ kìnìún àná èyí tó ń ṣe yìí ẹyọ kan tó bí ṣé kò padà nù ò ń bọ̀ wọ́n lọ́run tí ó yà lógún ọdún. Lizzy Anjorin Ọlọ́run máa wọlé tí ẹbí ò lè lóru bàbá mi tí ń gba kọ́kọ́rọ́ kó tó wọlé tí ń sọ fún yàn kó tó yọ I strike it down ó gbọ́dọ̀ parẹ́ lórí ilẹ̀ alààyè bó ṣe ń wá kó òjijì kiri Sátánì ló jẹ́ you don't have any power àdúgbò kò sẹ́ni tó ń fọ́ fún
ìpè mọ́ wọ́n kú tọmọtọmọ ó máa gbọ́mọ sí ní orí kò kọjá tó ń dẹ̀ lóhùn ó gẹ́ẹ̀tì gbà tó kọ́kọ́ dé sọ̀pọ̀ máa ń dá padà gbogbo wọn ti sọ ẹ̀dùn lórí burúkú òkú ayé ni ẹ́ òbí ọmọ ọdún 5 tó lè sọ̀rọ̀ ó yóò di ọmọ ọdún 5 a máa pariwo tó bá ń ṣe yáyáyáyá ọmọ ọdún 5 tí a rí ìkẹ́ olórí burúkú ṣe ń gbẹ́kùn ọmọ ọkọ̀ sọ di dráìvà tún wo ẹjọ́ bó ṣe torí kó fẹ́ Samlarry bí o dá sọ́rọ̀ wàtà Mohbad tí mo bẹ̀ in as much o ti sọ fún Lizzy pé kó máa gbẹ̀gẹ̀ ó sanwó fún màá wá dúró ti bàbá Mohbad the battle line is true yóò tún kọ́ torí mo rí olùṣí ẹ nítorí pé Samlarry ò tètè wá fún ẹ lówó ìbẹ́ bàbá Mohbad ló ń support láti lọ ṣé bàbá Mohbad kọ́ ló ń support lórí burúkú Lizzy olè onítan gbígbé légbò lẹ́sẹ̀ ìyá àgàtú àgàn kí ládédé tó tún ń ṣépè fún bàbá Mohbad torí Samlarry torí bàbá Mohbad ló gbé Samlarry lọ sí kóòtù ṣé ẹ ti rí Lizzy ó ní di ọdún tó ń bọ̀ lágbára ètò náà àwọn màlẹ́kà tó nípa àti agbára àwọn onídàá iná kí n fi dà nínú lára á ní ọ lára ẹni tó nílé máa lé ẹ jáde èdè yín máa èdè yín ó máa takora yín èdè yín ò ní yéra fún ẹ kí n bẹ̀rẹ̀ ìṣòro ọjọ́ mi ti fẹ́ ó yẹ kí n bẹ̀rẹ̀ lálẹ́ fún ẹni nítorí mi dẹ̀ lè tí ì lè sọmọ tó lè padà tó dé nǹkan bíi 10 kìlá àrùn tó sùn tó mo máa lọ post office láàrú àwọn màlẹ́kà tó nípa àti agbára razel wọn á dìde pẹ̀lú idà iná Lizzy wọn máa lé ẹ kiri lójú oorun wọn máa lé ẹ kiri lójú àlá wọn máa lé láti kiri wọn máa lé ọmọ tó pè ní àṣekánmọ́kùnrin wọn máa lé kiri wọn máa lé àríkà àti gbogbo àwọn òṣìṣẹ́ wọn ò sì ní rí ọwọ́ tó ná wọn. èmi sọ pé olè ló wájà lórí social media géèmù tálántóló ló wá play ó ti wà lórí fracas ti pẹ́ ó ti study ilẹ̀ wípé tálántóló máa mọ́ bá nígbà tó gbéga wọn wẹ́tẹ́ ọmọ lágbájá ọmọ gómìnà Tẹ̀sábọ̀ Dúdú wọ́n ń gbowó fún géèmù tó bá wa gan-an ṣé kí n tó play voice note tó leak kálí gbogbo jáde wípé Tẹ̀sábọ̀ bá ti ń gbà wọ̀n yàn lálá wa ó máa jà fún wa ó máa fún wọn ẹnu ara ẹ̀ ló fi sọ ọ́ ń bẹ lórí Instagram ẹni tó bá dẹ̀ mọ̀ pé wà ní tó sí ọ̀dọ̀ wọn ẹ lè sẹ́ndẹ̀ sórí WhatsApp tó kì í play ẹnu ara ẹ̀ ló fi sọ jọ tó kọ́kọ́ lè ní ẹ̀yìn ló ti sọ ó pa àgbẹ̀rẹ̀ lẹ́yìn bí Tẹ̀sábọ̀ bá ti gbẹ̀yàn ńlá wá gbogbo olóṣèlú wa ẹjọ́ ó máa wà ní Instagram bẹ̀rẹ̀ ní láti scroll down ẹni tó bá wà handy ẹ̀ sẹ́ndẹ̀ sórí WhatsApp ó lé olórí burúkú ní ẹ̀ Ìyábọ̀ Òjó ó ní bùtíìkì in tó ń bá Ìyábọ̀ Òjó já fún olórí burúkú ni bó ti ẹ̀ kọ́kọ́ fẹ́ sọ bóyá kí n ṣe ṣòpin Ìyábọ̀ Òjó bóyá kó fi Fọlá òfin ilẹ̀ òkú sẹ́rì tí Fọlá ń ṣe fún àfi tí ó bá tún rẹ̀ bù Fọlá bẹ́ẹ̀ yẹn á jẹ́ kó ní sinmi wọn rántí ìbílẹ̀ amóní mi ò tiẹ̀ ṣe fi ilẹ̀ ọbẹ̀ tó dún nìyẹn fílẹ̀ báwo ọbẹ̀ tó dùn burúkú fílẹ̀ báwo kéèyàn máa gba 40 million lọ́dún fílẹ̀ báwo ibi náà ní ń polówó ìyá aláìní tó bá tún jáde wàá parẹ́ nǹkan méjì tó fi gbòòrò tìyàbọ̀ Fọlá àtònílẹ̀ wo dẹ̀ nílé olórí burúkú 419 ní lukú alára rọ̀ mí tó lọ gbá tí ó ti lọ gbé òkú Land Rover tó gbé sílẹ̀ màá sọ mẹ́pà bá ní wọ́rùn ó sì máa dárúkọ máa púṣẹ̀ débẹ̀ ẹ jẹ́ kí á píìkì ní ayé mi tó ti bẹ̀rẹ̀ àwọn ò ní sọ̀rọ̀ máa jẹ́ kó ṣiṣẹ́ máa jẹ́ kó go against bárin lọ́dà tó fún ẹ máa jẹ́ kó against the court injunction tó fún ẹ tí bá provoke ó wà ní dárúkọ ìgò tó jọbọ tó ń bọ̀ díẹ̀díẹ̀ ìgò tó ṣe jẹ́rì ìgbà ń bá ní wọ́n tààrí dàgbàdà ló ń bọ̀ wọn láyé pọ̀ ẹ wò ẹ máa tí Lizzy bá bú mi mọ́ gbígbà mi èyí tẹ bá nífẹ̀ẹ́ Ìyábọ̀ ó ṣe update ẹ gbógun ti Lizzy ẹ fi lákàlà pẹ̀pẹ̀ sáré ẹ rántí pé ẹ̀gẹ̀ ń fúlọ̀ lára Ìyábọ̀ kò sọ mi kó ń dùn òun but kò sí ní odidi president Nàìjíríà kan sọ pé bó ṣe ń dùn òun dùn wo àwọn rọ́kọ̀ bìtìkọ̀bìtì
mo fẹ́ di ewé lẹ́gbẹ̀ẹ́ kan mo rọ́kọ̀ bìtìkọ̀bì tó ń wí oníyàbọ̀ yẹn ṣẹ̀ olómọ̀ọ́mọ̀ lọ́ra fọ́ọ̀fì tí pósí tó fi sin Mohbad ó wá gé ọrùn ìsinmi pé ṣé Ìyábọ̀ ló tún sin tí o bá lónìí Ìyábọ̀ gan àgbẹ̀ ni torí ikú tó ti ń pariwo látijọ́ yìí ikú àrùn tó ti ń pariwo ó sì ìjó ó sì kí máa rọ̀ṣẹ̀ ní orí ẹ̀ gbogbo tó ń ní àti tó ń kó di o. Àṣàṣì ẹ̀rọ náà bèbí mi mo ti rí wípé àròpọ̀ máa dákẹ́ mo ṣe dákẹ́ ìṣòro àròpọ̀ máa símẹ̀dọ̀ poison yẹn nìbí ṣó ti rí àròpọ̀ máa símẹ̀dọ̀ ẹ̀jẹ̀ dúdú àti pọ̀wá ṣó ti rí kí ni wọ́n kọ sí lára double reverse ta ni ẹ́ ta ló gún yán fún ẹ tó ní tọbẹ̀ tó ṣòro ìwọ náà sọ ó ní mo máa ń ta fàánù ìwọ náà sọ pé ó máa ń rí mi pé mo lágbára mi ì lágbára ẹ̀jẹ̀ Jésù yìí bá kọlọ̀ mi ó máa bá mu ó ní lójú òní dúró sórí Facebook tí máa bẹ̀rẹ̀ pẹ̀lú ogun ọ̀run adèdè yín díẹ̀ lẹ́sìn rí yẹn tẹ́ ń bára yín yá yín díẹ̀ lẹ́sìn rí yẹn ọlọ́fà náà wà tó wà ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ màá fẹ́ àbìrù fún ẹ nínú afẹ́fẹ́ ó kọ́ síbi ní nǹkan kan láti fún ẹ ní àbìrù nínú afẹ́fẹ́ fífẹ́ yìí ni màá fẹ́ síbi dẹ́ra gáǹdì fún ẹ abóyá wèrè òun ṣí èrè ni. àwọn olóríire làwọn tó ń tẹ̀lé Ìyábọ̀ Òjó ààrẹ kan jáde rí wípé kọ́ máa yáwó kiri mo dúpọ̀ ìkíní ló ń yáwó lọ́dọ̀ ẹ̀ wọ́n láwọn ń ṣàìsàn gbogbo ní àìsàn làwọn fi ṣe ìkejì ni wọ́n dáwó fún ó láìsàn ló ń fowó lò ẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Because my God is a miracle. Èmi ò ṣe ẹran rírọ̀ o mọ̀ èdè gbogbo yín máa dàrú àwọn alátìlẹyìn expected pé èdè gbogbo yín máa dàrú. ìtí màá fi parí iṣẹ́ yín ní separation sorry broken màá dédé gbogbo yín rú màá dá ìdè yín rú kò sí tí mo dá wọlé tọ́lọ́run ọ̀rọ̀ sí àfi tí n bá gbé agbára mi sórí ẹ̀sìn tó ṣe ní ìdùnmọ́ta yẹn wà á tún já olè mí èdè àṣàṣì á sọ̀kalẹ̀ á tiẹ̀ débi tí gbogbo ojú tó máa rí lẹ́lẹ́kejì tó máa gbé táyà sí ẹ̀ lọ. jọ oní pimples ẹ ti lọ láàrin ọjọ́ mẹ́ta bébí wa ìpínlẹ̀ lẹ́yìn gbóbà lówó ẹ̀ kì í sẹ́ndẹ̀ sí iwájú orí ẹ̀ tó ń fi powder concealer ló lò wọ́n ní kí n sọ pé kó ṣe báyìí wọ́n ní kí ní àwọn máa ń rà lẹ́kọ̀ọ́ báyìí ara àwọn tó ń ṣe makeup lẹ́kọ̀ọ́ wọ́n ní kí n sọ pé kó ṣe báyìí sórí ìgbà tó máa ṣọ́ọ̀ṣì pé ìrúkú bíi ewé mi wà sórí jẹ́ ká wọ̀ ogun ọ̀run ti fì ẹ́ o ò ní rí oorun sùn àwọn alátìlẹyìn ẹ̀ àtàwọn tó ń tẹ̀lé lọ́kàn èyí tó bá lẹ́jọ́ kóòtù kò ní bọ́ ní orúkọ Jésù alágbára kò ní bọ́ orí social media yìí náà ni láti ṣẹ̀sìn wọn orí social media yìí ni òkùnkùn lè borí òkùnkùn mi ìgbọ́ rí lẹ́ẹ̀ ṣe lè lágbára lórí mi ìgbọ́ rí pé àjẹ́ àtàjẹ́ tó máa bára wọn jà wọn á borí ara wọn torí òkùnkùn wọn méjèèjì but ìmọ́lẹ̀ àti òkùnkùn they cannot comprehend. ẹ̀yin ọmọ ọlọ́run ṣé ká bẹ̀rẹ̀ ìṣòro yẹn lálẹ́ kí n parí ẹ̀ sí kí n lọ rà kí n lọ sí dẹ̀ra grand pàpà pàkìgbọ̀ tó tún jásìkò òjò 12 làṣọ àbẹ́ ká ṣe láwọn 3 yẹn nítorí ó mọ̀ ọ́n jẹ́ black candle ti máa lò máa kìbọ̀ àárín ó máa lò sí dẹ̀ra grand the spirit of ghost. The spirit of circular hair tó ń ṣe olórí bẹ̀rẹ̀ grand ò ní ìsinmi àwọn tó ń tẹ̀lé ò ní ìsinmi wọn ò tí ì ṣe háàfù tó ń ṣe fún Ìyábọ̀ fún ẹ tó ń sunkún kiri wàá máa bọ́ sínú ẹjọ́ ni tó máa fi wọlé tó bá kó 10 million jọ wàá fi 9.5 ẹ̀rù jọ kòkòrò ajẹnirun á wọnú ayé òtún wọ̀ bẹ́ẹ̀ kò ní kúrò bẹ́ẹ̀
yóò wọnú gbogbo tó ní pátá. Àwọn tó ń ṣe ẹ́ lórí tó ń gbélé fún ẹ àjàtúká ni tàgbá rìn àjàtúká. Mo fẹ́ fi jáṣẹ́ yín sí wà nítòsí dúdú àti pupa ni lè máa fi ṣe yín àjàtúká ni ó mọ̀ tẹ́kiri lọ́dọ̀ gbogbo ọlọ́pàá tó bá dé. Díẹ̀ mo ṣe rí pé after 12 la ó máa tẹ́kiri níbikíbi tó bá lọ ní. Wọ́n ní abẹ́rẹ́ nǹkan wọn aṣọ ohun tí a kan létí ọkùnrin a kan létí adájọ́ a kan níbikíbi tó bá lọ. Gbogbo ẹnikẹ́ni tó ń ṣàìdí ẹ lórí social media ní lórí ilẹ̀ ní agbára Ọlọ́run àní ẹ̀tọ́ razia á tú yín ká the angel of separation á tú yín ká. Ó mọ sáré òsì nínú tó lé ọ. Ìjọ tí èkejì ẹ tálántó lọ tó bẹ̀rẹ̀ pẹ̀lú mi tó ń ṣe bí ọ̀gá ní 2016 tó rúkùn tí arrive tó meet ọba tó meet ìdùn nítorí ọ̀rọ̀ mi ohun tó kù nínú ojú wa ló pẹ́ sí because God does his own thing at his own time. Ìwà ń ṣe ìṣòro yẹn nìkan ni mo fẹ́ ṣe fún ìyàbọ̀. Gbogbo ẹnikẹ́ni gbogbo ọ̀tá bí iṣan ọrùn alẹ́ ni má padà lẹ́yìn ẹ̀yìn. Gbogbo alẹ́ ni má padà lẹ́yìn ẹ̀yìn. Gbogbo ẹni tó sọ pé tó ń wò bá dá àwọn oníkẹ́ ikú wọn padà within 30 days of July wọ́n máa gbọ́ lẹ́sìn pẹ̀sùn. Lizzy ò ti kú ọ̀rẹ́ rí o òkú ni ẹ mo bẹ́ kájọ ẹ̀ ìjọba ò gbalé lọ́wọ́ mi ìròjọ́ kan gbalé kan gba ṣọ́ọ̀bù mi wọn kúrò sí wẹ́bsáìtì mi ìdáwó mi mọ̀ ń travel lọ. Ká má bá fi rí 2 weeks ní ìsinmi tó ti ń travel out of the place ń ṣe tọ́kì mi tán lọ ó tún ti get out ó sùn nídìí. Ìmọ̀lẹ́ nìyàwó èmi àti Ìyábọ̀ mo ti sọ so many times and this will be the last time máa fi WhatsApp ẹ̀ máa fi WhatsApp mo fi hàn ní last we don't talk. Orí Instagram tí mo lọ náà ọ̀nà owó tó tún rí ń pẹ́yàn ṣé yóò pè mí direct. We don't talk. I think she's a very private girl, to be honest. She's when I met her in Turkey, mo meet her in Turkey láyé àwọn dadi tàpàdé ní club. Ìgbà yẹn náà kò bá mi rojọ́ akànkẹ́ra wa ni. Àwọn situation kan wà pé mi ti má pàdé àwọn èèyàn mi bá wọn ya fọ́tò wọlé tí mo lájọ pàdé business class nígbà tí mo lọ sí Tanzania Turkish Airlines lájọ wa ó wá ń lọ Nàìjíríà very popular lady in Dublin business class lájọ olóyè àmì tẹ́fì rí full coverage ibi tí mo ti wọ Versace ẹ rí pé mi gbé fọ́tò ẹ̀ jáde. Bọ̀bọ̀ tó ń ṣiṣẹ́ ní immigration ní Dublin airport ọmọ Nàìjíríà tájọ ya fọ́tò because kò ní ìmọ̀ fi hàn tó rò ló ní pé mọ́mí ò gbọ́dọ̀ bá yín ya fọ́tò pẹ̀lú uniform immigration tó pàdé mi kántà ló wà ó kò nínú kántà ó bá mi ya fọ́tò ó fún mi fún ibùdó mi ò pé kò yé yín ǹjẹ́ kí n gbé fọ́tò ẹ̀ jáde mo dẹ̀ ní pé kò ní mind torí pé àwọn Nàìjíríà máa rí immigration mi ò mọ̀ rí olówó ọ̀run tó dé sáré ó lè bá mi ya fọ́tò ṣé kí n gbé jáde àwọn kan wà tí mo máa ń protect ọtí ti Tanzania nígbà tá a ṣe tẹ́wé kọ̀ pẹ̀lú Fúnkẹ́ Akíndélé gan àwàdà ní gbogbo àkàn ń ṣe àmọ́ mi ẹ̀ fọ́nì gan mọ́ mi ẹ̀yìn nípa wa kò sẹ́ni tó dárúkọ ẹ̀ kó ba lè mọ̀ pé you are not relevant ó máa rojọ́ kù ni ọjọ́ tó ti kọ́kọ́ wá rojọ́ ìyàtọ̀ fún mi láti 2018 kò tí ì dákẹ́ lórí ẹ̀ ṣọ́ọ̀bù kìíní lọ ó ṣe kan ó lulẹ̀ ó ṣe kejì ó lulẹ̀ ó ṣe kẹta ó lulẹ̀ ó fẹ́ ṣẹ̀kẹrin ẹ̀mí àbọ̀sí. mo yà tó wọ́n dá iṣẹ́ ìtúsílẹ̀ lọ́wọ́ mi ṣá ibi tí mò ń fi ṣoṣo àtàgé mo máa ń sọ pé kọ́ mi kó ṣògo mi gbèrè tí wọ́n náà lọ láńgbéjì ogówó níbi lára Lizzy ògo ẹ̀wọ̀n Saudi Arabia ògo ẹ̀wọ̀n Canada ògo ẹ̀wọ̀n jẹ́ ní kápẹ́ni mo bá àṣàdùn àmì ìmọ̀ tuntun ògo olómìnira rẹ̀ ìparọ́ títí ò mọ̀rọ̀ tó fẹ́ Ìyábọ̀ ìyàwó ilé wọn ti mọ́lẹ̀ kò dé sí newspaper tó gbé ṣé Ìyábọ̀ tó lójú newspaper lọ newspaper APC wà kì í ṣe APC ló vote for Labour lórí burúkú ọmọ òṣèlú máa dá henceforth
máa gborúkọ ìyàwó lẹ́nu ìsídà kí n máa play lórí Instagram mi tó bá ti jáde tí ó ń bára sùn. Samlarry ó máa lo ẹ̀wọ̀n lágbára Èdùmàrè mi ò bẹ́ẹ̀ sọ́rí máa dúró ti ṣe ẹ̀nà Samlarry. Àwọn tó lókù ti sọ̀rọ̀ ó ti gbé sórí Instagram tó ti rí Lizzy olórí kí ló fẹ́ ṣe pẹ̀lú Kàrímọ́ báyìí kí ló fẹ́ ṣe pẹ̀lú Kàrímọ́ báyìí ìwọ ló sọ pé ká fa bàbá kí ni wọ́n pè ìwọ ló ní pé ká fa ló ní kàn fa àwọn akọ́lù wáyé tó ń gbìjà bàbá Mohbad against Ìyábọ̀ láti yẹ bàbá Mohbad wá gbé Samlarry lọ wà ń bú bàbá Mohbad bàbá Mohbad tẹ́ ṣe yẹn ṣe lẹ́sẹ̀ mọ̀ pé wọ́n lè gbé yín lọ sẹ́wọ̀n nítorí Samlarry ò ní ṣorí rẹ̀ Lizzy Anjorin Samlarry ò fún yóò máa ṣe ikú Mohbad mọ́kè mi tẹ̀ wá interested in this Samlarry gbọ́n tí family Lizzy ikán náà àwọn mẹ́tò famọ́ra gbọ́n tó wí. ó ń ṣe lé sí gallery kẹrọ gbogbo ìlọ́jọ́. So ó fẹ́ mẹ́ tó pa Mohbad ju Kàrímọ́ àtàbúrò ẹ̀ olórí burúkú bàbá Mohbad ń tẹ́ ṣe ò dáa kò yẹ kẹ́ gbé Samlarry olórí burúkú oníjẹkújẹ bàtàrí pálapàla ìbí ìwọ ní láì tí 50 bó ti wá ṣe tán tó ti gbé ẹ ṣubú ní 700 mo sọ pé tí màá bring ẹ dànù padà lẹ́yìn amani ló jẹ́ ní ìgbésí àwọn ọmọ yìí àmì amani lè yàbọ̀ wọ́n ti ká ìnáwó bó ṣe rí wọ́n tẹ screenshot àwọn yẹn sí mi ni bẹ́ẹ̀ bá yín wá ní ti Kàrímọ́ sọ̀rọ̀ Kàrímọ́ ti ju òun lẹ́ o oníṣẹ́yìn lọ́kọ̀ ń lé ṣá ọ̀rọ̀ yìí ò ní lè wà dídí fóònù mi fi download ẹ̀ tí fóònù bá ti pọ̀ jù wá bí mo ti download ẹ̀ ó yẹ kó ti sọ̀rọ̀ ní ti gbọ́n padà sí Instagram ṣe rí pé kíní ni ṣé ẹ ti rí tí fóònù fi pọ̀ lọ́wọ́ mi eruku ó tún ti gbé eruku mi torí harmony mo ń play mi sí wọn náà sọ̀rọ̀ bí wọn ò fọlọ ṣe eruku ló ń ba gbogbo fóònù mi jẹ́ fóònù tí mo ní ó lé ní 15 eruku mo tó yẹ ṣẹ̀rà mí ní last week ní 1000 plus eruku ni báwo mo ṣe fẹ́ ṣe volume kí n lọ setting ibi tẹ bá wọ ẹ rí pé voice wà lọ́dọ̀ tí ẹmọ tó tún fi gbógun ti Ìyábọ̀ ó rí pé ẹ̀pá ambassador òun ni ní Ìyábọ̀ tí wọ́n tún gbé fọ́tò ẹ̀ pẹ̀lú kìnínní ní ìsìlẹ̀ tó ń ṣe tẹ̀sán lórí burúkú olùṣẹ́ ọmọ ìbànújẹ́ kristu olùbádé àdá fún oúnjẹ sand ọgbọ́n system sand system sand sẹ́rí fóònù tuntun tí mo ṣe ra mo ní sọ pé mi wà mú yẹn wá sí ilé iṣẹ́ mi ì mú wa kó wà lókè olùṣiṣẹ́ wo ló ń ṣe òun ń ta lílé wo ló ń ta olórí burúkú olè ọmọ jàgbà she said they should arrest people that do advert for she won say she pay kí ló ń jẹ́ GL títẹ̀yìn náà sọ̀rọ̀ unparable ibi tẹ́wọ́n mọ̀ pé ẹ̀sẹ̀ òwẹ̀ ní láti máa dórí àwọn arúgbó Lizzy wọn bí Lizzy èrè kó dárúkọ ìyàwó ìjáyà yẹn gan tó lọ láyé ọ̀tọ̀ ẹ̀kẹ́ ń sọ̀rọ̀ Lizzy gbọ́n ti Kàrímọ́ wí. ẹ̀rọ kọ́mẹ́ntì yẹn ṣe kó rọrùn okay no sound màá tún download ibi tí mo ti rí ó ń ṣépè fún Samlarry yìí kéré tó ní bíga Samlarry Lizzy
tí ojú wa rí tọmọ yẹn sọ tó competition kò tó ṣé àmọ́ adédìgbà tẹ́ǹtì ṣé àmọ́ tó ṣe ní òkan wá fẹ́ sẹ́ẹ̀dì ló ṣe mọ̀ báyìí láti pilẹ̀ ṣẹ́ mo ti ń sọ wípé tó máa mú suspect ní iṣẹ́ Mohbad tó máa ti gbé Wùmí ọ̀nà kéésì bá close Wùmí á sọ àwọn tó pa Wùmí nìkan ló mọ àwọn tó pa ní ìdẹ́kù lórí tọ́píìkì yẹn lónìí Wùmí she is a first suspect èyí tẹ́ wàá lóyìnbó tẹ́ ń gbéjà Wùmí ẹ̀mọ̀ kó náà ní first suspect ìwé yẹn kàn fẹ́ divide because ẹni olówà òní next of kin fún ìjọba nílé bí àwọn kan ló wá wọlé tọ́nà kọ ìpamọ́ lẹ́gbẹ̀ẹ́ ni Wùmí nìkan ló lè sọ ọ̀tọ́ dẹ̀ pé ọ̀rọ̀ yẹn ti ń lójútùú bọ̀ ní tó fi mú kí bàbá Mohbad kó gbé Samlarry lọ sí kọ́ọ̀tù èèmọ̀ owó yìí ní ìkàndá sí mi bro step ló take bro step bí ẹ pé mo máa fi ọ̀rọ̀ jù sí àbí Mohbad ṣe ṣòwò ó máa fi ṣe full time job o bákan máa analyse lẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan ni bro step tó ń tà sọ tẹ́tẹ́lẹ̀ ni pé ṣé Samlarry gbowó fún jòsí ni jòsí dẹ̀ máa rí clue tó fi gbé mo bá Samlarry ṣó ya wèrè ni olórí burúkú ọdẹkù wọ́n ló pọ̀ mọ́ yẹn wà tí Naira Marley sórí bí mo ṣe tírítì kéèsì ìgbà tàbí kẹ́ńsà lọ ṣáájú àwọn ọba Wàsíù tó ló fẹ́ ṣe spíkà fún mohammed sọ́kọ́ ní mẹ́nu kùn ó gbé mi lọ kóòtù wọn tó ṣòro géèmù yẹn lòun náà fẹ́ pè Lizzy òjìbó fún Lizzy Samlarry màmá jáde fún everyday onígbàna nìyẹn baron nìyẹn wọ́n ló pa ọmọ yẹn Samlarry mo sọ pé kò ní dáa fún ọ̀rọ̀ tó wà controversial wà lọ gbéṣẹ́ fún Lizzy àwọn tí bá kéèsì gẹ̀ Lizzy tó gbéṣẹ́ fún gan kò tún expert bí gbogbo tí Lizzy ń sọ fún mi yóò tún ṣe tó máa believe for her to say wípé she said in her show pé gbàdá tí Mohbad kú ó ní Ìyábọ̀ ló sí pẹ̀lú ó ṣe forfeit ṣé Ìyábọ̀ ló sí ó lọ gbéṣẹ́ fún lórí burúkú ẹ̀dá Samlarry ebi ò bẹ̀rù yan tó bá jẹ́ yẹ máfíà lè tí o bá jẹ́ yẹ máfíà lè bóyá kó tó bá ń bọ̀ jàjà sọ̀rọ̀ bèrè ẹyin igẹ ní àtọ̀jájá kò yẹ kó pẹ́ tó yẹn kóòtù bá wọn yanjú ẹ̀mú tó kọ́ńtínú pẹ̀lú torí mo máa ń hate kẹ́yìn ṣe tí ò dá kó lọ bribe speaker mi ò gba bribe jẹ́ tó mo ti ń ṣiṣẹ́ bíbélì mi I don't take bribe báwọn adáwọn èèyàn pé mi I only talk on what is going on social media kò ní dáa fún wọn Samlarry òfò níwà tí Lizzy máa ṣe ẹ máa ń jẹ̀bi kiri ni àpàyàn ní Samlarry tí ìjọba Nàìjíríà kò mọ ẹ dáadáa mi tí ò wá ṣọ́ọ̀tì Naira Marley but mo rí fídíò kan lórí Instagram màá bẹ̀rẹ̀ sí máa download àwọn fídíò yìí ní ẹgbẹ́ sọ́dọ̀ ní ẹsẹ̀ tẹ́lẹ̀ mi ọ̀rọ̀ àǹkẹ́sẹ̀ but mo ti Lizzy lọ bèrè ayé lọ́wọ́ Àbíkẹ́ ìbẹ̀jẹ̀ ó tún fọ́ọ̀mù wà ṣùgbọ́n ìwà sí ìjìyà lọ ni ó tún kó òun lọ sọ́dọ̀ Lamex iṣẹ́ tèmi bá fẹ́ ṣe kò sẹ́ni tó lè yẹ padà kọ́ bribe yín Samlarry ó máa waste owó ẹ̀ ó máa dọ́ọ̀tì ó dẹ̀ pé tó máa pé yéṣu bíi àwọn ọmọ máa bú ẹ̀rọ ra ní àwọn tí ì bọ̀ báwọn Mohbad ló ṣe ń bọ̀ ẹ̀ lọ́wọ́ ọmọ máa bọ̀ ẹ̀ kiri àdúmí bribe bá kí wọ́n lè sanwó nù àbí bí iṣẹ́ kọ́ mi tó wà látọ̀ sàn án èmi níṣẹ́ lọ́wọ́ Lizzy ló fi ṣọ́ọ̀bù tẹkọrétì tó ń ṣe áyákìlà á ti mọ̀ pé ti dóra yín rí nígbà tó ń ṣe onílẹ̀ pẹ̀lú ọbẹ̀ elégùsì àníṣẹ́ Lizzy máa pa owó yẹn jẹ mọ́ ẹ̀rọ aró wà ní orúkọ ní gíga aró ní ara nìyí tẹ́ ẹ̀ bá kó fún àtàkì babaláwo fún mi gbogbo ẹni tó mọ tẹ́ ẹ bí àbí ìtẹ̀tọ́ wọ́n máa sùn wọn àní ṣe adé tó kún bá ṣàbẹ̀lẹ̀ sọ̀rọ̀ ẹ̀ ó mọ̀ mí náà tí wàá rí gbogbo àwọn tó ń tẹ̀lé ẹ pátá wọ́n máa fowó wo àìsàn